Àjàó Àjàó ń bọ́ lọmọ yìí tún darí gbà kò kú sí ohun tó mọ̀ ju kó jẹun kó sì gbá bọ́ọ̀lù lọ. Gbogbo àwọn kíláàsì rẹ̀ ń gbépò kíní ipò kejì ipò kẹta àfi kóun sáà máa rúpò wálé. Níbo ló kó sí báyìí? Ìyá mi mò ń bọ̀ o. Bọ́ síbí wá ń bì. Kí lohun tó fẹ́ ṣe láyé rẹ gan-an? Kí ló fẹ́ ṣayé rẹ ṣe gan-an? Ìyá mi mo fẹ́ kàwé. O fẹ́ kàwé ló ń fojoojúmọ́ rúpò wálé. Wo ohun tó dùn mí jù náà ni pé ìwọ nìkan lọkùnrin kan tí mo bí. Wo bàbá rẹ ti ní àwọn àbúrò rẹ àtàwọn ẹ̀gbọ́n rẹ obìnrin ló wọ́n máa náwó òun lé lórí o. Bó o bá fi lè gbé ipò tó parí gbogbo kíláàsì yín wá sílé lẹ́ẹ̀kan sí, o lọ léèwé mọ́nu. Ìyá mi ń gbìyànjú, ó yá gbìyànjú fọ́rọ̀ ayé rẹ o. Ìyá Àjàó àti Àjàó ni wọ́n jìjọ ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa ìdílé kí a tó tẹ̀síwájú. Ìyá Àjàó bí ọmọ 4. Ọkùnrin kan tó wà láàrin wọn náà ni àbíkèjì tí í ṣe igbákejì ọmọ tí ń jẹ́ Àjàó. Àwọn tó kù obìnrin níwájú obìnrin lẹ́yìn. Gbogbo ìgbà tí àwọn tí ń ṣe ẹ̀gbọ́n Àjàó àti àwọn àbúrò rẹ̀ bá mú èsì ìdánwò wọn wá nìyá wọn máa ṣàdúrà. Bàbá wọn náà ṣàdúrà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún Àjàó ní gbogbo ìgbà tó bá mú èsì ìdánwò rẹ̀ wá, ó jẹ́ ọ̀rọ̀ tí ó jẹ́ wípé ìmọ̀ ń fa ìbànújẹ́ ọkàn fún ọmọ náà. Lẹ́nu ìgbà tí ìyá rẹ̀ sọ fún yín pé tó o bá ti ṣe dáadáa o ò ní ilé ẹ̀kọ́ lọ mọ́nu, ọmọ náà kàwé títí. Kódà ìyá rẹ̀ rí i pé ó ń kàwé, ṣùgbọ́n nígbà tí èsì ìdánwò dé, Àjàó fìdí rẹmi. Bàbá rẹ̀ wò títí ló bá ní yá. Mú èsì ìdánwò tó wà lọ́wọ́ rẹ̀ kó o ka ohun tí ń bẹ ńbẹ̀ ló bá di gbọ́n. Àjàó ò rí nǹkan kan kà. Báyìí ni wọ́n ṣe dá ẹ̀kọ́ Àjàó dúró. Ṣùgbọ́n nǹkan kan làwọn òbí rẹ̀ wá ṣe. Gbogbo ìgbà náà máa ń bu ẹnu àtẹ́ lu Àjàó. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ wọ́n ń ṣe dáadáa. Kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n fi Àjàó síbi ẹnu ìkọ́sẹ́ o. Ohun tó tún kọ́ ọmọ yóò máa tún wọrí rẹ̀. Bọ́ bá kọ́ ọ ní nǹkan láti àárọ̀ dalẹ́ báyìí. Tó bá bí ní ọ̀sẹ̀ kejì kí ló kọ́ àbí kọ́ ní kó ṣe kò lè ṣe o. Báyìí làwọn ọ̀gá rẹ̀ ṣe tó dá padà sọ́dọ̀ ìyá rẹ̀. Ọ̀rọ̀ yìí sú ìyá àti bàbá rẹ̀ pé kí ló wá sọ ọmọ sí òforí gbálẹ̀ kékeré nílé yóò wá pọ̀ jù. Kẹ́rẹ́kẹ́rẹ́ àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò rẹ̀ parí ilé ẹ̀kọ́ ti ìwé mẹ́wàá. Lẹ́yìn náà èyí tó jẹ́ ẹ̀kọ́ lára àwọn obìnrin wọn ìyẹn lọ sí ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n kò ń ṣe yunifásítì, kọ́lẹ́ẹ̀jì ni. Kódà àwọn mẹ́ta ni wọ́n lọ sí kọ́lẹ́ẹ̀jì wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa. Àjàó ń gbọ́ di pé láti ibi iṣẹ́ kan síbi iṣẹ́ kan wọn ò gbà síbi iṣẹ́. Òun náà ti wá dàgbà tó ti rí pé wọ́n ti kù sóhun lára ló bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ asọ́dẹ tá à ń pè ní àwọn security gate man pẹ̀lú ọ̀gá kan tí ń ṣe olówó. Ìyá àti bàbá wọn sì ti dàgbà. Àsìkò tá à ń sọ yìí pàápàá Àjàó ti pé ọmọ 20 ọdún lé méjì ìsìn ṣiṣẹ́ òun lọ. Ṣùgbọ́n nǹkan kan làjàó wá ní o. Bóyá látara bí wọ́n ṣe ti mọ́ ń sọ̀rọ̀ sí nígbà tó wà ní kékeré. Ó mọ bó ṣe mọ́ ń rí lára kọ́ mọ́ sọ̀rọ̀ síyàn. Òun fẹ́ kọ́ mọ́ sọ̀rọ̀ síyàn níbikíbi tó bá wà. Tó bá rí tó bá sọ̀rọ̀ síyàn ìmáa ń bẹ nìyẹn sunkún ni. Ní ọjọ́ kan ọ̀gá rẹ̀ tí ń ṣe olówó ọlọ́rọ̀ tí ń bá ṣe gate man ń sọ̀rọ̀ sí ìyàwó rẹ̀ fatafata lẹ́jọ́ kan. Kò sí ohun tó kàn án o ṣùgbọ́n òun wà lẹ́nu géètì tó fẹ́ sí géètì. Ó sì rí arábìnrin náà tó ń sunkún. Kàkà kí Àjàó sí géètì ló bẹ̀rẹ̀ sí ní mú mi lójú wẹ́rẹ́wẹ́rẹ́. Ńgbà ọ̀gá rẹ̀ fi máa pariwo orúkọ rẹ̀ Àjàó ló bá tají ló bá sáré lọ sí géètì lọ sí géètì. Ńgbà tó ọ̀gá rẹ̀ wá lọ ìyàwó ọ̀gá rẹ̀ wá ń bi pé kí ló dé tó ń sunkún. Ó ní mọ́ bínú kódà òun mọ̀ pé òun sunkún. Wípé gbogbo ìgbà tóun bá rí tí wọ́n ń búyàn tàbí tí wọ́n ń sọ̀rọ̀ síyàn ìmọ̀ ń jẹ́ kóun rántí bóun ṣe dàgbà. Bóun ò ṣe ríwèé kà tóun ò sì rí sẹ́kọ́ tọ́pọlọ òun ò gbé òun ti sunkún lọ́pọ̀lọpọ̀ lórí ìgbà tí àwọn òbí òun bá ń sọ̀rọ̀ burúkú sí òun. Arábìnrin náà ní tọ́ ó dáa kò burú Ọlọ́run á bá ẹ ṣe títí ẹ yóò bá èmi náà ṣe tèmi torí ọ̀gá tí ń ṣe ọ̀gá Àjàó yìí ó burú gidi gan. Ní ọjọ́ kan Àjàó wà ní ẹnu géètì. Ó wá rí bàbá kan tí ń fi ọ̀pá rìn lọ. Bàbá náà ta gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ṣe àṣìṣe ó fi ara gbá ọmọ kan tí ń gbé ẹyin lọ. Lọmọ náà bá di bàbá náà mú ló bá ń gbó. Àjàó sáré kúrò lẹ́nu géètì ó súnmọ́ bàbá náà. Bàbá ẹ pẹ̀lẹ́ sóòsì. Bí arábìnrin èyí tó fọ ẹyin rẹ̀ ṣe bu Àjàó nígbàjú rẹ̀ pé ṣé bóyá kí bàbá máa bá bàbá yìí wí ó tún wá ní kí bàbá pẹ̀lẹ́ lẹ́ni tó fọ́ mi lẹ́yìn. Àjàó fọwọ́ kan etí rẹ̀ ó ní èlò lówó ẹyin náà. Arábìnrin náà sọ fún un. Àjàó bá ní ní owó òun báyìí o ṣùgbọ́n tó bá ti di ọ̀túnla oṣù máa parí máa gbowó oṣù mi wá ń fọ́n gbogbo owó òun. Bàbá òun sì ń fojú ẹ̀gbẹ́ kan wo Àjàó báyìí kò sì sọ nǹkan kan. Àṣé ibi tí oríire Àjàó ti gbà wá rèé. Kò mà ṣẹ̀dá tó mórí ọlọ́lá láti kékeré o.
lẹ́ni tí gbogbo ìyá àti bàbá rẹ̀ ti ní àníṣe eléyìí nǹkan dáadáa kan ò lè jáde lára rẹ̀. Ṣebí ìyá àti bàbá Àjàó sì ń bẹ láyé? Bí Àjàó ṣe sanwó ẹyin yìí, ọ̀sẹ̀ kejì ni arákùnrin kan wá. Bí arákùnrin ṣe dé ẹnu géètì, ṣebí kò kú dá Àjàó mọ̀, ló bá ní ẹ dákun ẹ jọ̀ọ́ mò ń béèrè arákùnrin kan tí ń ṣiṣẹ́ ń bí. Àjàó ní ń bá sọ̀rọ̀ o. Àjàó ní méjì làwọn o. Báwo lẹni náà ṣe rí? Arákùnrin tí ń sọ̀rọ̀ yìí ni kódà n ò mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n nǹkan kan tó ṣe fún bàbá mi lọ́sẹ̀ tó kọjá mo torí ẹ̀ wá. Àjàó tó bẹ̀rẹ̀ síwájú ní ẹ dákun kí lẹni náà ṣe fún yín. Báyìí ni ọmọ bàbá yìí ṣe kó ọ̀rọ̀ tó sọ kalẹ̀ o. Àjàó ní èmi ni. Àjàó bá ní ẹ dákun sí òsì o. Bárákùnrin náà ṣe júwe ara rẹ̀ wípé òun ni ọmọ bàbá tó fún ẹyin ní ọjọ́ òní tó sì ní ẹ̀yin lẹ san gbowó ẹyin náà. Ẹ dákun èmi náà wá láti wá fẹ̀mí ìmoore hàn fún yín ni o. Àjàó ní lémi. Ó ní ṣé ẹ rí bàbá òun ẹ̀mọ́ estate tán pé ní Àbálágà estate. Àjàó ní tí ń bẹ ní òkè lọ́hùn. Arákùnrin ní bẹ́ẹ̀ ni. Ó ní bàbá tẹ́ ẹ rí òun ló ní estate. Ṣùgbọ́n gbogbo ìgbà bàbá lòun fẹ́ rìn. Gbogbo àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú ọba. Èmi tẹ́ ẹ̀ ń wò yìí ní àbígbẹ̀yìn rẹ o. Gbogbo wọn ń bẹ nílùú ọba. Èmi mo wà pẹ̀lú bàbá mi báyìí. Ọjọ́ tí bàbá jáde òun kò mú nǹkan kan lọ́wọ́ lọ́jọ́ náà. Ó lóun fẹ́ gbatẹ́gùn ni. Àjàó ní ayé mi o. Ariwo tó pa pàápàá ó mú kí ìyàwó ọ̀gá rẹ̀ béèrè látòkè pé Àjàó sóòsì. Ló bá ní kò sí mà. Ló bá gbóhùn wálẹ̀. Ẹni ìhun ní bàbá ní kó wá rí àwọn tó bá ti di ìparí ọ̀sẹ̀. Ló bá ní ẹ dákun. Ẹ sọ fún bàbá pé ọjọ́ Sátidé ni ń wá. Torí ọjọ́ òun ló máa fún mi ní off. Ń wá lọ́jọ́ òun. Bó ṣe sáré gìrìgìrì nígbà tí Sátidé dé rèé o. Ló bá lọ bó ṣe ń débẹ̀ ló wò pé òótọ́ mà ni bàbá yìí leléyìí nínú estate tó tó yìí ilé rẹpẹtẹ bàbá òun ní sórí mo fẹ́ sóre fún ọ. Oore tó o ṣe fún mi kì í ṣe kémi ò ní owó lọ́wọ́. Ṣùgbọ́n ní kété tó o débẹ̀ o bẹ̀rẹ̀ sí ní tọ́jú mi pé bàbá ẹ pẹ̀lẹ́ tí ò ṣe nǹkan kan fún yín tọmọ ẹlẹ́yin tún gbá etí rẹ̀. Tó ń ti bẹ́ẹ̀ o ò fọwọ́ kan ọmọbìnrin. Bẹ́ẹ̀ ìdẹ̀rẹ̀ o tún ń pẹ́ mi lé òun gẹ̀ mi. Ń dà ọ lọ́lá. Àjàó ní bàbá láyé mi tó bá ní ń soríire ó ní irọ́ ni bàbá ní sùúrù. Kí ló fẹ́ láyé rẹ̀? Àjàó bá ní ẹ dákun ohun tí mo fẹ́ ṣe rí oko. Ẹ sábà ń wá ilẹ̀ kan tí ń ti máa soko. Mo mọ kó ṣe ń máa gbin àwọn nǹkan ọ̀gbìn ń sì máa kó wọn lọ sọ́jà ó máa ta. Bàbá rẹ́rìn-ín ní ọ̀gá ibi tí mò ń dé nìyẹn. Kí ló tún lè ṣe? Àjàó ní mo ti kọ́ṣẹ́ ṣùgbọ́n sẹ́wọ̀n wọrí ṣùgbọ́n ẹ̀bùn kan tí ń bẹ lára mi tí mo nífẹ̀ẹ́ sí òun náà ni mo máa ń ṣàánú àwọn èèyàn ìwà ọmọ bí mo ṣe lè sọ́ díṣẹ́. Bàbá ní má ṣèyọnu sọ́rọ́ àwọn ọmọ mi ń pè wọ́n gbogbo ohun tó fẹ́ pátá a ó sọ díṣẹ́ fún ọ yóò dílé iṣẹ́ ńlá fún ọ tó jẹ́ pé kódà àwọn èèyàn pàápàá tó máa ràn án lọ́wọ́ yóò dàbí NGO ni. Àjàó ní bàbá ṣé ilé iṣẹ́ náà ni òun náà ni? Bẹ́ẹ̀ ni. Bàbá ní a fi ṣe NGO fún ọ tó jẹ́ pé àwọn èèyàn tó máa ràn án lọ́wọ́ láti ìlú ọba. Àjàó ní mo gbé. Bàbá ní o gbé. Bàbá ní sórí báyìí ìkan lára àwọn ilé mi tí ń bẹ ní àdúgbò tí wọ́n ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ọ́fíìsì wọn á yí orúkọ rẹ̀ padà á sì sọ ní Àjàó Foundation. Àjàó Foundation. Àjàó ní èmi náà inú rẹ̀ dùn ó di ẹsẹ̀ àbámú ní bàbá iṣẹ́ kò wá dúró ti bẹ́ẹ̀ o. Àjàó béèrè lọ bàbá pé bàbá dákun àwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi ṣé mo lè kó wọn mọ́ra ká àjíjọ máa ṣiṣẹ́. Bàbá ní ó ti di ilé iṣẹ́ rẹ̀ ìwọ gọ́gọ́ lọ̀gá pátápátá àwọn tó bá wọ̀n ni kò gbà síṣẹ́. Àjàó ní bàbá ẹ̀rù sì ń bà mí àti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ̀rù ń bùn sí ọdún ṣèṣe. Bàbá ní má ṣe yọnu. Bó ṣe bẹ̀rẹ̀ tá a fi sìn ọ́ débi tẹ́rù ò ti ní bà àtẹ̀mí àtàwọn ọmọ mi wọ́n sì yọnu lórí ìhun. Àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ kó wọn wá eré náà wàdà ni. Àjàó sáré kò lè àbáyé láì rántí mú bàtà. Wọ́n ní bàtà rẹ̀ ó tiẹ̀ ti gbàgbé kò tiẹ̀ rántí gbọ́. Ó délé pariwo fún ìyá àti bàbá rẹ̀ mo soríire o mo soríire. Ìyá rẹ̀ ní sí nǹkan ò ti mọ̀ sọmọ èso ò ti mọ̀ mu gbaná. Ló bá ní màmí bàbá mi ló bá kálà yìí ló bá ṣe inú àwọn òbí rẹ̀ dùn. Àjàó ni ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ilé nínú àwọn ọmọ ìyá àti bàbá rẹ̀ o. Ta mọ̀ la kó wá wí. Òbí wo ló lè dá orí ọlọ́lá mọ̀ láàárín àwọn ọmọ kó wá wí. Àjàó kọ́lé fún ìyá rẹ̀ ó kọ́lé fún bàbá rẹ̀ ilé alámọ̀ tí wọ́n gbé pàápàá ó tún kọ́. Àbúrò rẹ̀ obìnrin àtẹ̀gbọ́n rẹ̀ obìnrin àwọn ọkọ wọn pàápàá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní Àjàó Foundation. Àjàó wá di gbajúgbajà ní gbogbo àwọn èèyàn mọ̀. Àwọn ọ̀gá tí wọ́n ti lé lẹ́nu iṣẹ́ pàápàá gborúkọ rẹ̀ lọ́tùn lósì àbẹ́ẹ̀rí nǹkan tá a mọ̀ la. Ẹ̀kọ́ tí ń bẹ nínú ìtàn yìí náà ni wípé
gbogbo àyè láyè ká bá ti rí pé ìkan lára àwọn ọmọ wa ń ṣe bíi pé kò fẹ́ ṣe dáadáa, ẹ má jẹ́ afẹnu máa tẹ́ńbẹ́lẹ́ rẹ̀, torí máa fẹnu tẹ́ńbẹ́lẹ́ irú ọmọ báyìí yóò máa dààmú ọpọlọ rẹ̀, èyí pàápàá lè má jẹ́ kó ṣe dáadáa sí i. Kí lẹ rí sí tàn yìí o? Ẹ jẹ́ ká gbọ́ ní comment section. Ẹ má gbàgbé o, ẹ máa love, ẹ máa like, ẹ máa share.